tó lọ yìí níwájú Wàsíù tó ń jó báyìí níwájú Wàsíù bẹ́ẹ̀ tó ń dó àwa wí tán onídàárí kitchen chef kò jẹ́ kóun wá bóun ṣe promotion lé òun ṣé tó bá yẹ pé kitchen diary ti jẹ́ kó wálé ẹ̀ náà bó ṣe máa yí ìdí tó máa ṣèdí lójú ọkọ ọlọ́kọ ni ẹ̀yin ọmọ ní tíátà ẹ ṣe wá dọ̀tí báyìí náà ẹ̀yin ọmọ ní tíátà mo dẹ̀ ní mi fẹ́ bú yín lọ́dún yìí ẹ̀yin ọmọ ní tíátà kí ló ṣe yín náà Wàsíù tún sọ pé mi ìfẹ́ wò ó bá kúkú mú gbogbo ẹ̀ báyìí ó bá yọ báyìí ó bá yí báyìí pẹ̀lú aṣọ ṣíìnì tó wọ̀. ẹ̀yin èèyàn wa Bukky Jesse ó ti bíláàsì arábìnrin tí a mọ̀ sí Wùmí Toríọlá ó ní aṣẹ́wó ni ó ní ó ń gbọ̀n dì ní iwájú Pasuma. ẹ̀yin èèyàn wa ẹ̀jẹ̀ wàhálà kan ló tún ṣẹlẹ̀ báyìí nínú ọdún tuntun ẹ jẹ́ ká wo nǹkan tí arábìnrin yìí tí ó sọ nípa Wùmí Toríọlá. mo fẹ́ fi violence bẹ̀rẹ̀ ọdún yìí ẹ ti rí fídíò yẹn ni ẹ rí ó wọ fún rọba ṣe ń gbọ́ ṣe mọ̀ pé ó nídìí ó wá lọ́jọ́ wájú Wàsíù gbogbo yín tó bá gbé kanu wèrè kankan wọn wá pé kẹ wá fún wọn lówó pé wọ́n sick ẹ má fún wọn o ṣe ti róhun náà Wàsíù tó ti yó mo máa ń wo àwọn tí ò yó tó náwó fún Wàsíù tó ti yó ẹ wá gbé béèlì ẹ máa ná fún Wàsíù èmi ò lè náwó fún Wàsíù no ẹ wò mí dáadáa ìgbà tí Wàsíù lọ kọrin fún àbúrò ọ̀rẹ́ mi tó fẹ́ ọmọ Àwùjalẹ̀ ẹ̀yin tẹ́ ẹ follow mi Facebook ẹ máa rí gbà yẹn ta lọ sí Ìjẹ̀bú Òde ṣe rántí Wàsíù ló kọrin ní engagement àbí kò yé yín bí Wàsíù ṣe ń kì mí nì mọ́mí ọ̀rẹ́ mi àwà lórí stage bó ṣe ń kì mí nì mi ìná 10 kọ́bọ̀ ìjọ ni mo fi yẹ́ wọn sí báwo ni màá ṣe máa náwó fún Wàsíù make it make sense Wàsíù ẹ wá àwọn ọmọ ní tíátà tó yó tẹ́bi ń pa táṣọ òpé méjì lọ́rùn wọn àwọn amúbẹ́lì èmi ànígbà tá a ṣe patí tán mọ́mí ọ̀rẹ́ mi fẹ́ fi mí ṣe yẹ̀yẹ́ pa wọ́n ní Bukky ìjọ ló fi yẹ́ Wàsíù sí mo ní mọ́mí ìbá ṣẹ́ńjì tí mo ní kí n ti lọ́nà fún wa Wàsíù náwó fún jù mí lọ òun ní jẹ́ kó náwó fún mi màá wá mówó mi no ẹ make sense adébẹ́ndẹ̀ mi òyòyò àwọn Fẹ́mi Akínsàn mi òyò ibo náà wà lẹ́nìí ibo náà wà màá wá mú owó mi ẹ má ṣe mi gbọ́ o bàbá rà mo lè ná Ajídára gbogbo àwọn tó ń upcoming yẹn máa náwó mi fún wọn èmi á wá mú owó mi Wàsíù tó lè ra ìyá mi àti bàbá mi pa Wàsíù tí ó mọ̀ bí ẹ̀ náwó fóun màá wá mú ṣéńjì 100,000 mi màá máa ná 2020 bill àbórí mi orí yín ti burú o ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ agbáwọn tó ní fọ̀ntọ́ lè kánná ẹ̀yin elébi tẹ́ ẹ̀ yó aṣọ gidi ò sí lọ́rùn yín bàtà gidi ò sí lẹ́sẹ̀ yín báàgì gidi ò sí lọ́wọ́ yín gbogbo ayé yín fèkì ni owó tó yẹ kó fi aṣọ gidi sọ́run kó lọ́jọ́ Wàsíù no it's not about kó lọ spray lọ́n dágbà padà tí n bá lọ party ń gbà yẹn I don't need to spray for you to recognize me ṣórí nǹkan tó wọ̀ ló máa command respect money no ẹ lọ bí àwọn tó mọ̀ mí I don't fight to go and dance in front of olórin ibi tí mo jókòó sí ni máa command respect because ìrísí mi lásán wà wò pé no you don't know you don't go and dance in front of olórin just because you want them to sing your praises I don't do that no ẹ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí irú àwọn Ajídára àwọn upcoming musicians mo lè ṣe fún wọn but Wàsíù Àyùbá Sunny Adé àwọn ló máa náwó fún mi o wọ́n á kì mí pa mo ní ná 10 kọ́bọ̀ ìyẹn tí bá tẹ̀ wá tún dìde lọ́jọ́ ibi tí mo jókòó sí ẹni máa jókòó sí o àwọn kan náà máa wò lọ́ọ̀kan pé ẹ lọ gborúkọ àǹtí yẹn wá because ìmúra mi ti command respect I don't make noise máa lọ bá ní ṣéǹjì
tí mo mọ bàá wà tí mo ṣe orí yìí burú Adébẹ́ẹ̀dẹ̀ mi òyóyó ibo náà wà lẹ́nu iṣẹ́ Wùmí Toríọlá owó tó yẹ kó fi raṣọ ó wá mú yín lọ fi ẹ jẹ́ àmàlà ẹ̀yin ìṣàfẹ́ jẹ́ kí n violence ṣá fẹ́tí àná náwó ó ṣí restaurant tàbí kútakúta ó ṣí restaurant sí kòkóta òun náà ná bẹ́ẹ̀lì àwọn MC olóò máa kó fún àwọn olóòwò mo kórìíra behavior yẹn ká gbé bẹ́ẹ̀lì dání ká wá gbé bẹ́ẹ̀lì dání mo máa hate kíní yẹn o ṣé mi nìkan ni àbẹ́yìn kan wà tẹ́ ẹ̀ láìkẹ́ náà mo dislike attitude yẹn peradventure bí a mo wá lọ party àwọn tajọ dúró kò yé yín wọ́n gbé bí ò dání wà láìtàlá 1 billion mama yọ lẹ́yọ kọ̀ọ̀kan náà bó bá wọn ẹ̀kọ́ kìíní mi ìkúkú ní kò kìíní bí ẹni tó ṣe nǹkan mo lọ náwó fún no ẹ fi skoro yẹn lẹ̀ Adémọ́lá bí ex Farida ẹ fi yẹn lẹ̀ owó tó ná fún Wasiu kó má lọ fi ra Monjaro ó ní bàtà blood pressure bá mú ẹ bá mi kọ́ tiẹ̀ fún Démọ́lá ẹjọ́ ṣó ti dá gẹ́gẹ́ ni mo rí ní pátí kan tó wọ bàtà obìnrin ó wọ kọ́ọ̀sì obìnrin ó wọ ṣó obìnrin ó gbá bàgì obìnrin ṣó ti dá gẹ́gẹ́ ni ẹ bá mi kọ́ tiẹ̀ kẹ́ bá ń fún skoro ẹni owó tó ná fún Wasiu yẹn kó lọ fi ra Monjaro àbí kó fi gékun ẹ̀ kí ọ̀rọ̀ Farida má wá ṣe mọ́ lára torí Farida sọ pé kò sóko lábẹ́ torí ikùn tí mò ń wò yẹn mi ìgò bí nǹkan kan lè wà lábẹ́ abẹ́ ẹ̀rọ skoro ni ex Farida tó ṣe pepper den wedding rántí mọ́ ni tó ṣe pepper den wedding wọ́n ní fowó tẹ́ bá dẹ̀ dénú ilé many of them nílé mọ́ mi nǹkan kan tó ń pa Naija kú nìyẹn they are not comfortable but they want to show off èmi màá náwó fún Wasiu ẹ bá mi kọ́ ti ẹsẹ̀ ẹ bá mi mú bí tí Wasiu ti ní mo náwó fún wọn ẹ bá mi kọ́ ti ẹ pé BJ sọ pé ẹ wá kọrin níjẹ̀bú òde ní pàtí ọmọ Àwùjalẹ̀ oníjó lòun fi yẹ yín sí òun ò náwó àdó ó fẹ́ kí mi pa Bukky o ọmọ bàbá mi Jesse o ìjọ mi mọ́lá tọ́ wọn Wasiu kọrin títí ó tún kọrin ìṣẹ̀lẹ̀ fún mi ọmọ bàbá mi ni o mo mọ dáàdi ẹ̀ ní Makoko dáàdi ẹ̀ ní bàbá kan o bàbá dada ijó ni mò ń jó mo wá rẹ́rìn mo jó tán Wasiu ya kẹ̀yìn sí mi ó yá ń kẹ lómi ṣé mo ti ẹ̀ka kọ́kọ́ gbé pọ́ọ̀sì lọ mi ní gbé pọ́ọ̀sì lọ sójú agbo tí n bá gbé pọ́ọ̀sì lọ ló máa bó wà ń bẹ̀ ẹni tó ń ṣe nǹkan tí mo lọ yẹ sí mo ti fún lówó ìgbé kí n máa spray ẹ̀gán I won't do it I don't wọn ò fi kọ́ èmi ṣebí tí n bá mú pọ́ọ̀sì lọ ló máa retí pé ó máa yọ owó jáde ìgbà tí n bá ọwọ́ bí ṣe bẹ́ẹ̀ ni máa fi jó ojú agbo ọwọ́ mi máa rí funfun nẹ́nẹ́ni máa ṣọ́pá bọ̀ gbogbo ọwọ́ yìí máa fi jó kò tètè mọ̀ pé kò sí nǹkan kan Wùmí Toríọlá ó wá wọ last grade table full rubber ó wá ná bẹ́ẹ̀lì fún Wasiu ó ti dà àríra lọ́la.